ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ṣe dáadáa lórí ọ̀rọ̀ ìyàwó ṣílẹ̀ ṣe lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kéèyàn sọ wípé oko ló ń jẹ́ kí obìnrin kí ó ń jẹ́ kí single mother glow oko oko. Lizzy Anjorin tó ti sọ di wosoro ó ti sọ di wọ́wọ́wọ́ pẹ̀lú Ìyábọ̀ Òjó gbogbo ẹ̀ ní fọ̀gbà yẹn ga ní play fídíò bíi 2 àbí 3 fún yín tẹ́tùn mọ́ tó tún ṣẹlẹ̀ kí ló tún ṣẹlẹ̀ Lizzy Anjorin ọmọ jogún omi kò jogún ó sinmi gbogbo yín náà lẹ́mọ interview tí Ìyábọ̀ Òjó ṣẹ̀ṣẹ̀ ṣe pẹ̀lú Morayo show eléyìí tó ń ṣiṣẹ́ lórí TVC tẹ́lẹ̀ ẹ̀yin náà mọ̀ pé obìnrin yìí ó ti bẹ̀rẹ̀ show tiẹ̀ tó jẹ́ wípé ó máa ń gbé àwọn oríṣiríṣi àwọn ènìyàn wá láti wá sọ ìrírí ayé wọn ó ti gbé Ìyábọ̀ Òjó náà wá o tí interview náà sì ti dá wàhálà alẹ́ tó ti dá yín pọ̀nyán rinlẹ̀ tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin náà mọ̀ pé Morayo kọ́kọ́ gbé ẹnìkan wá ń jò ní tó di wàhálà táwọn ènìyàn tí wọ́n ń fi kọ́ lé kiri tí wọ́n ń sọ̀rọ̀ kò bá kùn pé tí wọ́n ń ṣépè fún lórí kíni sí kíni ṣùgbọ́n interview eléyìí ó dàbí ìgbà pé Lizzy Anjorin bí ìgbà pòun ló fẹ́ bá wí ní òtòrọ́ sọ̀rọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ sí Ìyábọ̀ Òjó mò ń bọ̀ náà. A call from somebody who rained curses on me. She said, kò ní dá fún ẹ. She said, oníṣoríire. She said, Ọlọ́run wá dá sẹ̀ríà fún ẹ. Èrò béèrè wo wá ni Morayo bí Ìyábọ̀ Òjó tí Lizzy Anjorin fi jáde tó fi ṣe show fún in play fídíò Lizzy Anjorin fún yín bákan náà in to play fídíò in tí Morayo bí Ìyábọ̀ Òjó tó dá wàhálà alẹ́ Morayo bí Ìyábọ̀ Òjó pé ẹ̀yin single mother ẹ̀ máa ń dán gan ẹ̀yin yọ̀tọ̀ mi kí làṣírí ẹ̀wà yín tí gbogbo yín fi ń dán tẹ̀ fi ń yọ̀ tẹ̀ fi ń glow ìgbà tí Ìyábọ̀ Òjó ọmọ dáhùn béèrè náà ó ní ṣé kí n má tàn yín ìbálòpọ̀ ní ń jẹ́ obìnrin ó dán ìbálòpọ̀ ní ń jẹ́ obìnrin ó glow ìbálòpọ̀ ní ń jẹ́ kóbìnrin ọmọ rẹ̀ wà lójoojúmọ́ ìbálòpọ̀ single mother tí ọlọ́kọ ń lé ó dàbí ìgbà pé eléyìí ló bí Lizzy Anjorin inú mò ń bọ̀ ẹ kọ́kọ́ wo fọ́nrán náà kékeré tí Ìyábọ̀ Òjó ti sọ ìfẹ́ play pọ̀ fún yín kí n tó wá mú tí Lizzy Anjorin sọ Lizzy Anjorin sọ ọ̀rọ̀ òkúdà ó ní káwọn ìjọba ó ní kí wọ́n gbé Ìyábọ̀ Òjó lẹ̀ lórí ntọ́sọ yìí bó fẹ́ máa bà àwùjọ jẹ́ pé bó ló ti sọ pé ìbálòpọ̀ ní jẹ́ kóbìnrin ọmọ àglo ẹni tí ọ̀lọ́kọ́ ń lé tó ní ọmọ bá ọkùnrin káàkiri kọ́ máa bá oríṣiríṣi ọkùnrin kọ́ máa ní ìbálòpọ̀ mò ń bọ̀ náà. Sex has a lot to do in a woman's glove. Okay. Interview eléyìí ló mà tún dá yẹn pọ̀nyẹn rìn lẹ̀ ló mà tún dá wàhálà alẹ̀ kí wàá ní Lizzy sọ ọ sọ ọ̀rọ̀ ilẹ̀kùn ó sọ ọ̀rọ̀ ilẹ̀kùn ó ní Ìyábọ̀ Òjó ó sì ní káwọn single mother ọmọ níbàlòpọ̀ káàkiri ṣùgbọ́n kí n má sọ̀rọ̀ jù ẹja gbọ́n tí Lizzy sọ torí kódà ó tún lóun bọ̀ wá ṣe show mi fún Ìyábọ̀ Òjó sẹ́rẹ́ nu ibi tí mo ra play fún yín gan ló dá wàhálà lẹ̀ débi pé ọ̀rọ̀ tó sọ gan ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù mò ń bọ̀ wá padà ẹja gbọ́n tí Lizzy Anjorin sọ. ṣé bí èmi máa ṣe live video Facebook dáadáa kí Ìyábọ̀ Òjó wá ṣe live video Ìyábọ̀ Òjó tó fẹ́ purọ́ fún wa pé òun glow ẹ wo bébè wa ẹ wo àwọn irun mi rèé irun tí má fi di ṣùkú wẹ́wẹ́ yẹn rèé irun mi rèé no make up ẹ jẹ́ kí Ìyábọ̀ Òjó wá ṣe live show lórí Facebook ẹ jẹ́ káwọ́ bóyá Ìyábọ̀ Òjó ń glow bọ́ ṣe rí irú Ìyábọ̀ Òjó yẹ kẹ́ sọ kó parí mo rẹ́pọ̀n fún olórí burúkú tó interview Ìyábọ̀ Òjó ó yẹ kó kọ́ tibẹ̀ yẹn ni how can you come online and say sleeping around for a single mother is what makes single mother to glow ó kọ́ ló máa jẹ́ kó glow nínú economy ó mọ iye tó ń san owó ilé ó mọ school fees àwọn ọmọ ẹ̀ ó mọ iye aṣọ táwọn ẹgbẹ́ ẹ̀ ń wọ̀ ìwọ òrìṣù and bag lẹ́sẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ ẹ rí pé ọ̀lẹ ni Ìyábọ̀ Òjó ẹ rí pé ọ̀lẹ let me tell you something as a single parent tó bá ṣiṣẹ́ débi kan ò ní rántí pé ológo ń dìmọ̀ how can ṣé bẹ́ẹ̀ rí pé wèrè ni ìyá tó bí Ìyábọ̀ as a single mother máa tún ṣe ìṣó fún ẹ lọ́la as a single mother ó kọ́kọ́ ló máa jẹ́ kó o glow wèrè lọ́mọ Ìyábọ̀ Òjó yìí kẹ́ ẹ àbúrò burúkú lọ́mọ Ìyábọ̀ Òjó yìí ni kẹ́ ẹ jẹ́ ṣàánú wa ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ṣe dáadáa lórí ọ̀rọ̀ ìyàwó ṣílẹ̀ ṣe lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó kéèyàn sọ wípé oko ló ń jẹ́ kí obìnrin kí ó ń jẹ́ kí single mother glow oko. ó yá ọ̀rọ̀ kọ ẹ̀yin single mother tẹ́ wà ń lé ṣé lóòótọ́ ni pé oko ló máa ń jẹ́ kóbìnrin glow ẹ̀yin single mother
ṣé lóòótọ́ ni pé okó ló jẹ́ kẹ́ ẹ rẹwà ẹ̀yin single mother ṣé lóòótọ́ ni pé okó lè ń jẹ́ kẹ́ ẹ máa fáìn lójoojúmọ́ kí lè rò tí yín lórí torí pé Lizzy Anjorin ò gbà ó ní pé ẹnu ibẹ̀ yẹn lásán ní tó lè dá wàhálà lẹ̀ ní society ni ṣé lóòótọ́ ni àbírè ni ó ní bó o ní ẹni tó jẹ́ pé ó fẹ́ sanwó ilé ó fẹ́ sanwó school ọmọ ó fẹ́ san kankan ó ní ibi tí ó máa ń lédè gan tí single mother bá ṣiṣẹ́ dáwọn ààyè kan yóò gbàgbé pòun ní nǹkan ọmọbìnrin lábẹ́ nígbà tí iṣẹ́ bá dùn ó ní ṣùgbọ́n tí ó bá níṣẹ́ lọ́wọ́ nínú àwọn single mother ní máa dóko kiri Lizzy Anjorin ló sọ bẹ́ẹ̀ o èmi kí mo sọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ ilé ìmọ̀ tó ti dáwọ́ wọ́wọ́ lẹ̀ ó mà tó di yanranpanyanrin ilẹ̀ tí Lizzy Anjorin ní sẹ́ẹ̀ òun ò ní gbà fún Ìyábọ̀ Òjó kódà níbi ó lè dé Mọ́ráyọ̀ tó interview rẹ̀ ó tún tabọ̀ òun náà ó tún ní ó sì lè máa interview irú èèyàn bí Ìyábọ̀ Òjó àti pé tí ó bá tún interview ẹ̀ gan ibi tó ti sọ báwọn ó yẹ kó mọ̀ pé ó yẹ kóun ò gé bẹ́ẹ̀ dànù kó tó di pé òun ò fi fídíò náà síkànnì ayélujára torí pé ọ̀rọ̀ lásán lẹ́nu Lizzy Anjorin ó lọ́rọ̀ tó burú jáì ní tí ò sì máa gbọ́ ẹ̀yin olólùfẹ́ mi ìjà míì tó ti bẹ́ẹ̀lẹ̀ o láàrin wọn tó sì ṣeé ṣe ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé Ìyábọ̀ Òjó ni kì í sábà dá Lizzy Anjorin kì í sábà dá lóhùn mọ́ ní báyìí ṣùgbọ́n Lizzy Anjorin òjògùn ó sinmi gbogbo tí Ìyábọ̀ Òjó bá ń ṣe pátá kò dá lójú ẹ̀ ṣùgbọ́n tá a bá tún ní abojú kejì wò ṣé ká sọ wípé kí single mother ọlọ́ọ̀kú ni ṣé ká sọ pé kóun náà má jẹ̀gbádùn eré yòkínyòkín eré kọ̀ìnsájà eléyìí tí àwọn tó wà nílé ọkọ ń jẹ ni ṣùgbọ́n tá a bá tún ní afojú kejì wò tí ó bá tiẹ̀ jẹ́ ṣé káàkiri ni àbí torí Ìyábọ̀ Òjó náà yànnà náà pé tí single mother bá ti gba ọkùnrin kan mú tó nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́ẹ̀jọ́ ń ṣe yòkínyòkín tẹ́ẹ̀jọ́ ń gbé nǹkan sí nǹkan pé èèyàn ọmọ glow àbí kọ́ máa ṣe káàkiri ọkùnrin eléyìí ó gbà lọ́wọ́ ẹ̀ wọ́n jọ ṣe yòkínyòkín ọkùnrin kejì ó tún gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n tún jọ bára wọn lájọṣepọ̀ ọkùnrin kẹta náà ó tún gbà káàkiri débi pé ṣe mọ̀ pé léwu náà ni òtún kò tó bójú mu tí yẹn bá tún ní àwò dáadáa ṣùgbọ́n Lizzy Anjorin sáni dandan lá ọrùn sùn làpárò kú sí pé ibẹ̀ ń lásán ó yẹ kí àwọn ìjọba kí wọ́n wá nǹkan ṣe sí pé kì í ṣe tí ó yẹ kíru Ìyábọ̀ Òjó máa sọ ohun tí ẹ̀ lóhùn ò rí Ìyábọ̀ Òjó bíi sẹ̀lẹ́bù pé ó lérí orí ìtàgé lásán lòun rí pé ẹni tó bá jẹ́ celebrity tó jẹ́ bíi role model kò yẹ kó máa sọ orú nǹkan bá ń jáde lẹ́nu pé kó wá sọ pé ìbálòpọ̀ ní jẹ́ kóbìnrin ó máa glow ìbálòpọ̀ ní jẹ́ kí single mother ó máa dán ìbálòpọ̀ ní jẹ́ kí single mother ó máa fáìn sí lójoojúmọ́ kí lè rò tí yín ẹ̀yin olólùfẹ́ ẹ subscribe kẹ́ ẹ share fídíò.